dédé àsìkò yìí ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjàmbá ọkọ̀ pa ọmọdé 7 àgbàlagbà 7 ní Marose Èkó sí Badagry. Ó kéré tán o, èèyàn 10 ló pàdánù ẹ̀mí wọn lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2024 yìí nígbà tí ìjàmbá ọkọ̀ kan wáyé lójú ọ̀nà Marose Èkó sí Badagry. Obìnrin 2, ọmọdékùnrin náà kan, baálé ilé 3 àti ìyálé ilé 4. Àwọn èèyàn tó di olóògbé gẹ́gẹ́ bí àjọ Lagos State Emergency Management Agency LASTMA ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Nígbà tó ń ṣàlàyé nípa bí ìjàmbá náà ṣe wáyé, ọ̀gá àgbà LASTMA Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sányàtolú sọ pé mọ́tò Sienna tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ PDG 342FS ló ń bọ̀ láti apá ilẹ̀ Ìgbò, ó sì kó èrò púpọ̀ sínú rẹ̀. Ọ̀gá LASTMA tẹ̀síwájú pé eré tí Sienna ń bá bọ̀ ló sì ṣe lọ kọlu ọkọ̀ akóyanrìn ńlá kan tó wà lójú ọ̀nà tó sì ti gba ìdajì ọ̀nà pẹ̀lú. Sienna tó ń sáré bọ̀ kò mọ̀ pé ọkọ̀ akóyanrìn tí kò ní nọ́mbà náà wà lẹ́bàá ọ̀nà pẹ̀lú yanrìn tó kúnnú rẹ̀. Bó ṣe rọ́lu ọkọ̀ náà láti ẹ̀yìn nìyẹn o. Èèyàn 3 ló pàdánù ẹ̀mí wọn sínú aburú yìí o. Àwọn 3 míì farapa. Ó fi kún pé nǹkan bíi aago 11 alẹ́ ni ìjàmbá náà wáyé. Àjọ FRSC tó ń rí sí ààbò lójú ọ̀nà ló dóòlà àwọn tó farapa gẹ́gẹ́ bí Ọ̀sányàtolú ṣe wí. Wọ́n ti di àwọn òkú 10 náà sínú àpò ìgbókùúsí o. Wọn yóò sì gbé wọn fún ẹ̀ka tó ń rí sí ìmọ́tótó ní ìpínlẹ̀ Èkó fún ìgbésẹ̀ tó kàn bí ọ̀gá LASTMA ṣe sọ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò tí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.